sọ̀rọ̀ rẹ̀ lórí sọ̀rọ̀ kan bá kọ́ bóyá kó sọ̀rọ̀ kan bá kọ́ ọ̀pọ̀ àyẹ̀wò ni wọ́n ń gbà ìdáwọ́ méjì bí ká lókè àṣà tó wọ́n dàbí àdìgbò pé òun ń bọ̀ àdìgbò pé òun ń bọ̀ bóyá ṣé olúwo bàbá ìdòdò olúwo mọ̀. Ọmọ lọ́rọ̀ tó jẹ́jà bí ìlú ní. Àwọn ẹ̀ka yẹn, ó jẹ́ kúrú níbi ọjọ́ ọmọ tó yàtọ̀. Àwọn oṣù tó jẹ́ kí ó lè sọ̀rọ̀ ìpàyẹ̀ ṣe é o. Ìtọ́jú táyé fún mi ìpàdé. Ó kó sí ló bá ní lórí ẹ̀ máa jẹ òjì lọ. Lọ́jọ́ mi lé bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. Thank you.